èrò epo èrò ọ̀fà ẹ mà tún kó àmójúbà wà lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 níbi tá a ti ń ṣe bẹ́ẹ̀ múròyìn wá lájọ balẹ̀ bí nǹkan ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ojú tẹ̀ fi wọ̀ ojú náà ní fọ́ etí tẹ̀ sì fi ń gbọ́ wa etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè àyànfẹ́ Elédùmarè ló tún ṣe bẹ́ẹ̀ balẹ̀ bàgẹ́ sórí ìkànnì yìí bí ìṣe wa bí mo ṣe máa ń ṣe bẹ́ẹ̀ múròyìn wá lájọ balẹ̀ ìbọn fún ti àsìkò yìí náà látúnṣe bẹ́ẹ̀ tàgbà gbòdì tá a mú aṣojú mọ́ máwòrán àti ti ìgbọ́ ẹ̀ǹtẹ̀jọ́ olùfẹ́ wa mo sì ń kí wa wípé a kú pọ̀pọ̀ sísìn òpin ọ̀sẹ̀ àsìkò àyájọ́ ọdún àjíǹde Elédùmarè yóò jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún lókè èèpẹ̀ ìròyìn náà dé ẹja máa bẹ̀ kẹ́lu kókó inú rẹ̀ ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ níròyìn. ìran ńlá ni o wọn ò dá Shettima lọ́nà láti má wọlé sínú Aso Villa ní Àbújá iléeṣẹ́ ààrẹ ló sọ èyí di mímọ̀. ṣé kí n má parọ́ tàn yín bí Àtíkù bá tún jáde dupò ààrẹ lọ́dún 2027 mo sì tún ṣe tán láti ṣe àtakò rẹ̀ Fáyọ̀ṣe ló sọ ọ̀rọ̀ yìí sóde. bẹ́ẹ̀ ni ó tún mẹ́nu létí Ṣèyí Mákindé tó ní òun ò lè gbàbọ̀dè fún ilẹ̀ Yorùbá láéláé. ẹ wò ó kì í ṣe àtìlẹ́yìn fún Tinubu ní sáà kejì kò túmọ̀ sí pé mo dá lẹ́gbẹ́ òṣèlú PDP o gómìnà ní ìpínlẹ̀ Akwa Ibom òun ló wí èyí sóde. ìdájọ́ ikú ń dúró de àwọn ajínigbé ní ìpínlẹ̀ yìí gómìnà ìpínlẹ̀ Edo ló wí bẹ́ẹ̀. ọwọ́ ikọ̀ àmọ̀tẹ́kùn ti ìpínlẹ̀ Ọ̀ṣun ti tẹ adigunjalè tó sá lọ látìmọ́lé àwọn ọlọ́pàá àtàwọn ọ̀daràn míì ní ìpínlẹ̀ náà. àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Edo náà gbé pẹ́rẹ́gì ìjà kaná pẹ̀lú àwọn ajínigbé tí wọ́n sì dóòlà ẹ̀mí akẹ́kọ̀ọ́ 10 táwọn ajínigbé náà tají gbé pẹ̀lú ìbọn ní ìpínlẹ̀ Edo. àwọn ọ̀dọ́langba ti ìpínlẹ̀ Kwara náà mọ̀ bínú báyìí ọ̀tá sì fọ́n mú wọn yàwọ̀ ibùgbé àwọn Fúlàní darandaran wọ́n sì dáná sun ilé wọn látàrí wàhálà ìjínigbé gbogbogbà èyí tí wọ́n fi ẹ̀sùn kà wọ́n Fúlàní ọ̀hún pé àwọn náà ń ṣe bẹ́ẹ̀ gbàbọ̀dè fáwọn ní ìpínlẹ̀ náà. ìròyìn náà rí lẹ́kùnrẹ́rẹ́ báyìí. ìran ńlá ni òun ò dá Shettima lọ́nà láti má wọlé sínú Aso Villa ní olúlulẹ̀ tí ń ṣe Àbújá iléeṣẹ́ ààrẹ ló sọ èyí di mímọ̀. pẹ̀lú ìròyìn kan tó ń jà rìnrìn káàkiri orí ayélujára àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ níbi tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ sí ní àlàyé wípé níṣe ni Kashim Shettima ti jẹ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti dá lọ́nà tí wọ́n sì fàyèlẹ̀ fún láti wọ inú ọ́fíìsì ààrẹ àti Aso Villa látàrí wípé wọ́n ní àwọn méjèèjì Kashim Shettima àtàrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n jọ ní èdè àìyedè wọ́n sì ń jà lọ́wọ́lọ́wọ́ báyìí ètò ìjà náà ó gbóná gidigidi tí ó ṣokùnfà ni wọ́n ṣe dènà Shettima láti má wọ Aso Villa níṣe ni ẹni tó wá jẹ́ agbẹnusọ fún Kashim Shettima èyún Stanley Nkwocha ó ti wá fi ohun náà léde níbi tó ti ṣe ní àlàyé wípé àwọn èèyàn mọ̀ lè parọ́ gan o kódà wọ́n tún mú láàyè níbi tí àyè gba àwọn míì dé ó ní irọ́ tó jìnnà sóòótọ́ ó ní ìròyìn náà wípé wọ́n dá Kashim Shettima lọ́nà tí wọ́n sì jẹ́ kí ó wọlé ó ní bóò ni wọ́n ti pa irú rọ́bà yìí tí wọ́n ṣe ní àlàyé wípé àwọn ọmọ ogun onágbégidí náà tí wọ́n fi jẹ́ kí Kashim Shettima kó wọ Aso Villa ní Àbújá onírọ́ ni kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ láàrin àwọn méjèèjì oníníṣe ni àárín àwọn méjèèjì Kashim Shettima àtàrí Bọ́lá Ahmed Tinubu lógún mọ́nà tí kò sì sí èdèàìyedè kankan èyí tó lè fa wàhálà láàrin àwọn méjì gbèlè ń tasẹ́ wípé wọ́n tiẹ̀ tún wá sọ dímọ̀ pé Kashim Shettima kò láǹfààní láti wọ Aso Villa mọ́ onírọ́ ni o ẹ sì jẹ́ ká jìnnà síròyìn òféègé bẹ́ẹ̀ náà ló tún ṣe bẹ́ẹ̀ mú ìrántí wa nípa pátákó ajúwe ti Kashim Shettima àtàrẹ Bọ́lá Ahmed Tinubu èyí tí wọ́n sọ dímọ̀ wípé àwọn méjì náà gbé jáde ó sọ dímọ̀ ní inú rẹ̀ pé ara irọ́ tà ń sọ rèé tí wọ́n fi ń ba àwọn tó fi ba àwọn méjèèjì Kashim Shettima àtàrẹ Bọ́lá Ahmed Tinubu tó fi ba àwọn lórúkọ jẹ́ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà onírọ́ ni kò sí tó ṣẹlẹ̀ láàrin Kashim Shettima àtàrẹ Bọ́lá Ahmed Tinubu àárín wọn sì ń dá bẹ́ẹ̀ ló ń kúnná lógún mọ̀ràn yẹ kí n má parọ́ tàn yín jẹ bí Àtíkù bá tún ṣe bẹ́ẹ̀ jáde dupò ààrẹ lọ́dún 2027 mo sì tún ṣe tán láti ṣe àtakò rẹ̀ Fáyọ̀ṣe ló sọ èyí di mímọ̀. gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì Ayọ̀ Fáyọ̀ṣe òní ó mà ti sọ̀rọ̀ lórí móhùnmáwòrán channel níbi tí wọ́n ti fi ọ̀rọ̀ wá lẹ́nu wò nípa ojú ìwòye rẹ̀
ojúwòye rẹ̀ lágbọn òṣèlú lórí ètò ìdìbò tọdún 2027 èyí tí ń bọ̀ lọ́nà yìí nígbà tí Fáyọ̀ṣe tí ó máa fi èsì padà ní ìyà tí wọ́n ní ó kọ sí Àtíkù tó jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP tọdún 2023 Alhaji Atiku Abubakar Fáyọ̀ṣe júwe rẹ̀ wípé níṣe ni òun ó ṣe alátakò rẹ̀ lọ́dún 2023 tó sì yàn gbangba pé òun kò sí pẹ̀lú Fáyọ̀ṣe onílòótọ́ àlejò wà nínú ẹgbẹ́ òṣèlú kan náà tí ń ṣe ẹgbẹ́ òṣèlú PDP oníṣùgbọ́n n tó mọ̀ tó sì jẹ́ àjọsọ àti àdéhùn tí ń bẹ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ni wípé lẹ́yìn tí àwọn àríwá tí wọ́n bá lu ọdún 8 gbáko lórí àléfà ó ní wọ́n dá agbára padà sí gúúsù ilẹ̀ yìí táwọn náà yóò fi lo ọdún 8 oníṣẹ́ ìrántí pé ọdún 2023 ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló fi ipò sílẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tí ó sì pé ètò ìdìbò lọ́dún 2027 jáde ó ní sọ yẹ kí Àtíkù Abubakar kó tó dìde láti dupò náà ó ní ìdí rẹ̀ o tóun ò fi ṣe bẹ́ẹ̀ ṣe àtìlẹ́yìn fún Àtíkù Abubakar torí wípé àdéhùn wa nǹkan ni ó tẹ̀lé bẹ́ẹ̀ ló sì ṣe ní ààrẹ pé sẹ́rẹ́ àwọn tí wọ́n fún ní tíkẹ́ẹ̀tì àtàwọn tó ń ṣe àtìlẹ́yìn fún Àtíkù Abubakar láti díje òní wọ́n ń dá wàhálà sílẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà torí wípé kò yẹ kí a tún rí ní ilẹ̀ àríwá tí wọ́n du ipò ààrẹ mọ́ lẹ́yìn tí Muhammadu Buhari tó ti ṣe ọdún 8 tiẹ̀ ó ní ẹgbẹ́kẹgbẹ́ tí kò bá ti ní àkóyawọ́ àti ìwà gidi ó ní ènìyàn tí kò bójúmu àtẹ̀yí tí ò dáa òun náà ni wọn yóò máa pèsè jáde fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ ni òbí tí kò bá dára oníṣẹ́ mọ̀ wípé ọmọ tí ò dáa òun náà ni yóò gbé jáde sí àwùjọ ni fún ìdí èyí bí Àtíkù Abubakar tó bá tún ṣe bẹ́ẹ̀ jáde lọ́dún 2027 láti dupò ààrẹ mú ó ní òun sì tún ṣe àtakò rẹ̀ òun ò sì ní ṣe àtìlẹ́yìn fún un ó ní bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó bá ṣe bẹ́ẹ̀ ṣe ọdún 8 tó bá sì wù tí ò bá ṣe ọdún 8 ní tó mọ̀ ní pé táwọn tán wá láti gúúsù tọdún 8 wọn bá ti pé àní òsì òun yóò tún ṣe àtìlẹ́yìn fẹ́nikẹ́ni tó bá wá láti àríwá ní ṣe àfihàn fídíò rẹ̀ lórí ọ̀rọ̀ náà. Why is that after 8 years of a northerner, it is the turn of a southerner, which could involve somebody from the east, south, and southwest. Those who zoned or gave power back to the north caused all these problems. You don't have to like a Wike. You don't have to like an Obi. But that should be unwritten, respected, gentleman's understanding of power. But Governor Fauci, there are those who will also disagree with your position. Who will say, where lies the supremacy of the party? The party, and the Supreme Court has also said that the people, politicians must learn how to understand that the party is supreme in its decision. The party says they were going to give the ticket to Atiku, but some of you work against Atiku as a candidate of the party. Yes, I said it publicly that I worked against Atiku, and I am telling you again, in the second time coming, if Atiku comes again, I will work against him. Ẹ káàbọ̀ padà. Bẹ́ẹ̀ ni tí Ṣèyí Mákindé ló ṣe rí o, ó ní òun ò ṣetán láti gbàbọ̀dè fún ilẹ̀ Yorùbá bí tí ń wù kó máa nínú ọ̀rọ̀ tí Fáyọ̀ṣe sọ òun náà ni ó fi ìdí eléyìí tó fi múlẹ̀ ní ṣe àfihàn àlàyé Ayọ̀ Fáyọ̀ṣe nípa tó sọ nípa Ṣèyí Mákindé wípé òun ò ṣetán láti díje tako ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú ètò ìdìbò lọ́dún 2027 torí òun ò lè gbàbọ̀dè fún ilẹ̀ Káàárọ̀ Oòjíire. Let me say to you, I have, when I saw an advert running on the social media, with all due respect to Governor Makinde, I forwarded it to him. And he called me. And he said he's not running. And he said he doesn't know anything about those flyers. And there were some guys, some boys flying it. He has not told me otherwise. And let me say to you, I will not put words in his mouth. I would rather believe whatever he tells me as a brother. And he told me
that he's not going to be the person that will be used against the Yoruba man as president. I stand to be corrected. And I stand there to say that Governor Makinde, by what he has told me, will accept anything changes. ó dá ẹ káàbọ̀ padà báyìí ẹ wo kí n ṣe àtìlẹ́yìn fún Tinubu ní sáà kejì kò túmọ̀ sí pé mo dá lẹ́gbẹ́ òṣèlú PDP rárá o gómìnà ní ìpínlẹ̀ Akwa Ibom ló sọ èyí di mímọ̀ ẹni tó jẹ gómìnà ti ìpínlẹ̀ Akwa Ibom Umo Eno oní ó mà ṣe àlàyé lọ́jọ́ ìṣẹ́gun tá a lò sẹ́yìn yìí níbi tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ ṣe ìwọ́de ní ìjọba ìpínlẹ̀ Ikot Ìpínà ní ìpínlẹ̀ Akwa Ibom níbẹ̀ ni ó ti ṣe ní àlàyé wípé òun ṣe tán láti ṣe àtìlẹ́yìn fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu kí ó lọ fún sáà kejì ó sì lo ọdún 8 gbáko lórí àléfà nígbà tí ń ṣe ní àlàyé ó sọ dímọ̀ wípé ìyà tó ń kọ sí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ń kọ́ ni àwọn míì kọ sí àti pé gudugudu méje tó ń ti yàyà mẹ́fà Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ń ṣe fáwọn ní ìpínlẹ̀ Akwa Ibom kò lè jẹ́ kí òun má ṣe àtìlẹ́yìn fún ààrẹ nínú ètò ìdìbò lọ́dún 2027 ó ní òun kì í ṣe ènìyàn tí ó sọ lẹ́ni tí ó tún padà máa ṣe nǹkan míì bó bá di ọ̀la ó ní ìdí rẹ̀ o tó ń fi jáde síta kọ́ńbọ́ọ̀kì kẹ́ ẹ lè mọ ibi tí mo wà wípé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lèmi ó ṣe àtìlẹ́yìn fún nínú ètò ìdìbò lọ́dún 2027 ó ní bí ọ̀rọ̀ bá tó sọ lórí àtìlẹ́yìn tó ń fẹ́ ṣe fún ààrẹ yìí ó ní àsìkò bọ̀ tó ń wó ṣe àlàyé fáwọn olùgbé ìpínlẹ̀ Akwa Ibom àtàwọn ènìyàn nínú ẹgbẹ́ òṣèlú PDP ó ní wọ́n wá ṣe àtìlẹ́yìn fún ààrẹ kò túmọ̀ sí wípé ó ń ṣe bẹ́ẹ̀ dalẹ̀ ẹgbẹ́ òṣèlú PDP ó ní nǹkan títí oníkúlùkù ó ní oyè ti tèmi yé mi tí mo fi kéde àtìlẹ́yìn mi fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n sì ṣetán láti dúró lórí ọ̀rọ̀ òun kí kò sì ní òun ṣe ènìyàn pàtàkì àbí aládùúrótì olùfọkàntán àti olùfọkànsìn nínú ẹgbẹ́ òṣèlú PDP ohun tó bá tó àsìkò òun yóò ṣe àlàyé nítorí lọ́bẹ̀ tó ń fi wàrò owó lórí àtìlẹ́yìn tó ń kéde fáàrẹ Bọ́lá Ahmed Tinubu. Ìdájọ́ ikú ó ń dúró de àwọn ajínigbé ní ìpínlẹ̀ yìí láìpẹ́ gómìnà ìpínlẹ̀ Edo ló sọ èyí di mímọ̀. Gómìnà ìpínlẹ̀ Edo Monday Okpebholo oní ọmọ ti ṣe àlàyé wípé ìdájọ́ ikú látàrí pé wọ́n máa yẹgi fáwọn tábàjẹ́ ajínigbé ní ìpínlẹ̀ ọ̀hún ó ti ń súnmọ́ dẹ̀dẹ̀ báyìí táwọn yóò sì sọ di òfin láìpẹ́ ní ìpínlẹ̀ náà. Lásìkò tó ń ṣe ìpàdé pẹ̀lú àwọn àgbààgbà ilẹ̀ àríwá ní town hall Uromi ní ìpínlẹ̀ Edo ó ní ó ń ṣe àlàyé wípé ètò ààbò ní ìpínlẹ̀ Edo ó múmú lọ́kùnrin ju ohunkóhun lọ fún ìdí èyí àwọn ọmọlé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ Edo wọ́n mọ̀ tí ń ṣe bẹ́ẹ̀ gbé àbádòfin kan yẹ̀wò níbi tí wọ́n ti ní wọ́n yí òfin tọdún 2013 padà níbi tí wọ́n sì ti sọdúnmọ̀ pé wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ yẹ igi fún ẹnikẹ́ni tí wọ́n bá ti gbámú wípé ó wu ìwà ìjínigbé ní ìpínlẹ̀ Edo ó ní eléyìí yóò mú àdínkù bá ìwà àjínigbé gbowó àti àjínigbé panidànù ní ìpínlẹ̀ Edo náà ó ní tó múmú lọ́kàn jù ó ní bí ètò ààbò lórí dúkìá àtẹ̀mí àwọn olùgbé ìpínlẹ̀ Edo yóò ṣe múnádóko fún ìdí èyí ó ní àwọn tí gbé ìgbésẹ̀ ní oríṣiríṣi nípa àwọn òfin tí ó máa fi ṣègbè fún ìṣekúpa ajínigbé tí wọ́n sì máa da ilé wọn tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá ti kẹ́ fún wọn tí wọ́n máa da ilé náà wó tí wọ́n fi máa kọ́ títí ìjọba tí ó máa jẹ́ ti ètò aláàbò ní ìpínlẹ̀ Edo bẹ́ẹ̀ náà ló tún sọ dúnmọ̀ wípé àwọn yóò tún ṣe bẹ́ẹ̀ dá ọ̀pọ̀lọpọ̀ ikọ̀ tí ó máa jẹ́ elétò ààbò ti ìpínlẹ̀ Edo bí àwọn fìjìláńtẹ tí wọ́n sì máa gbowó gọbọi èyí tí ó mú kí ètò ààbò kó múnádóko ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ ọ̀hún káàkiri kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Edo náà. Ọwọ́ ikọ̀ Àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun ti tẹ adigunjalè tó sá lọ láti mọ́lé àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ náà àtàwọn míì tí wọ́n jẹ́ afurasí ọ̀daràn. Adigunjalè tí wọ́n ní ó jẹ́ ògbóǹtarìgì tó sì ti ṣe bẹ́ẹ̀ dáràn ní kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n pe orúkọ rẹ̀ ní John Uba ẹni ọdún 26 ó ní ọwọ́ ti padà bàbá yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé wípé arákùnrin John ó ní ó ṣe bẹ́ẹ̀ lọ́ọ̀rẹ́ digunjalè ní agbègbè tí wọ́n pè ní Fìwàsáyé ní ìlú Òṣogbo tí ń ṣe olúlu ìpínlẹ̀ Ọ̀ṣun ní ibi tí wọ́n ti sọ dúnmọ̀ wípé ó jí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ olówó iyebíye àti àwọn nǹkan míì nínú ọ̀sẹ̀ tí à ń lò lọ́wọ́ yìí inú ọjọ́ Ajé Monday tá a lò sẹ́yìn yìí nígbà tí wọ́n sì ṣe ní àlàyé pé wọ́n mú lọ sí àgọ́ àwọn agbófinró lẹ́yìn tí ọwọ́ bá èyí tí ń bẹ ní
Ọ̀tẹ̀fún ní ìlú Òṣogbo tí ń ṣe olú ìpínlẹ̀ Ọ̀ṣun náà wọ́n ní sí ìyàlẹ́nu ní ṣe ni ó ṣe bẹ́ẹ̀ náà pápá bora tó sì sá kúrò ní àtìmọ́lé àwọn agbófinró náà nígbà tí ikọ̀ Àmọ̀tẹ́kùn tán bẹ̀rẹ̀ ìwádìí ó ní wọ́n fi páńpẹ́ òfin gbé ní ọjọ́ kẹtàdínlógún nínú oṣù tá a wọ̀ yìí òun àti àwọn ènìyàn míì tí wọ́n jọ jẹ́ oníṣẹ́ láabi Adékúnlé Ọmọyẹlé ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún ikọ̀ Àmọ̀tẹ́kùn ti ìpínlẹ̀ Ọ̀ṣun olóńṣe àlàyé eléyìí lólùlú iléeṣẹ́ wọn tí ń bẹ nílùú Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun náà bẹ́ẹ̀ náà ni ó sọ dímọ̀ wípé ọwọ́ ba arákùnrin tí wọ́n pe orúkọ tẹ̀ náà ní Adérẹ̀mí Ṣẹ̀rífù ẹni ọdún 28 èyí tí ó lọ rèé jí kébù tí owó rẹ̀ tó mílíọ̀nù 5 náírà ní ilé ìwé gíga Ahmed Omedina Yunifásitì tí ń bẹ nílùú Òṣogbo náà ẹlẹ́wọ̀n náà júwe arákùnrin yìí tẹ́lẹ̀ kó tó di wípé ó gba òmìnira lẹ́yìn tó kù ní ọgbà ẹ̀wọ̀n tán ó tún ṣe bẹ́ẹ̀ wu ìwà ìdigunjalè ní kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Ọ̀ṣun bákan náà ni àwọn ènìyàn míì tọ́wọ́ jọba níbi tá ti dárúkọ Ìdòwú Tajudeen ẹni ọdún 27 Bamanga Geoffrey ẹni ọdún 24 àti Fẹ́mi Adéníyì ẹni ọdún 22 àwọn mẹ́rààrún báyìí náà ni wọ́n ti wà ní ọ̀dọ̀ àwọn agbófinró ẹ̀ka ti Ọ̀tẹ̀fún ní ìlú Òṣogbo tí ń ṣe ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tán ni wọ́n ti ṣe ìwádìí lórí ọ̀rọ̀ wọn tí wọ́n sì kọjú wọn sílé ẹjọ́ láìpẹ́. Àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Edo náà fi èjì pẹ́ẹ́ta tá sì gbé pẹ́rẹ́gì ìjà kaná pẹ̀lú àwọn ajínigbé ní ìpínlẹ̀ ọ̀hún níbi tá ti dóòlà ẹ̀mí akẹ́kọ̀ọ́ 10 táwọn ajínigbé jí gbé ní ìpínlẹ̀ náà. Ìròyìn tó jáde ní bí ọjọ́ mélòó kan nípa tàwọn akẹ́kọ̀ọ́ tó ń lọ sí ilé ẹ̀kọ́ gíga Babcock University fún annual GYC Africa Conference ní ọjọ́rú Wednesday tí a lò sẹ́yìn yìí ìyún ní ààlà ìpínlẹ̀ Edo sí ìpínlẹ̀ Delta níbi tí àwọn ajínigbé náà ti ṣe bẹ́ẹ̀ palẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ 10 níbi tí ọkùnrin 8 àti obìnrin 2 tó wà ní ara àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún nígbà tí Moses Yamu alukoro iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Edo tí ó mọ̀ ṣe àlàyé bí wọ́n ṣe dóòlà ẹ̀mí àwọn ènìyàn náà ó ní nígbà tí ìròyìn náà dé ti ìgbọ́ àwọn agbófinró ní ẹ̀ka ti àwọn agbófinró ti ìpínlẹ̀ Edo ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ pa kìtìmọ́lẹ̀ láti wọnú gbólọ pẹ̀lú àwọn ajínigbé ọ̀hún wọ́n jọ ròjò ìbọn fúnra wọn níbi tá ti ṣe ní àlàyé pé ọ̀kan lára àwọn ajínigbé ó gba ìkúrújẹ lọ́wọ́ ẹbọra nígbà tí àwọn tó kù rẹ̀ tí wọ́n na pápá bọ̀rà tán sì sá lọ tán júbà ìhòòrò ní tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ ọ̀kan nínú àwọn ọlọ́pàá tí wọ́n jọ ṣiṣẹ́ ọ̀hún ó ní wọ́n sọ nímọ̀ wípé òun náà fi ara gbọgbẹ́ látàrí ọta ìbọn èyí tó ṣe bẹ́ẹ̀ tó bá òun náà tá sì ti gbé lọ sí ilé ìwòsàn àwọn akẹ́kọ̀ọ́ 10 ó ní wọ́n dóòlà ẹ̀mí wọn láìsí ìpalára kankan fáwọn akẹ́kọ̀ọ́ náà tí wọ́n sì ti dá wọn padà lọ sí ilé àti ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí wọn báyìí Moses Yamu ó ní ẹni tó jẹ́ kọmíṣánná fáwọn ọlọ́pàá ti ìpínlẹ̀ Edo wọ́n mà ti ṣe bẹ́ẹ̀ lu àwọn agbófinró náà lọ́gọ̀ ẹnu lórí bá ṣe pa kìtìmọ́lẹ̀ tán sì ṣe bẹ́ẹ̀ ṣiṣẹ́ náà ní àṣeyè tí alákànṣepọ̀ pẹ̀lú bá ṣe gba àwọn akẹ́kọ̀ọ́ 10 kalẹ̀ kúrò lákàtà àwọn ajínigbé tí wọn ò sì fi ara pa ní tí wọn kò mọ̀. Ó dá ní ìpínlẹ̀ Kwara báyìí àwọn ọ̀dọ́ làǹgbà ní ìpínlẹ̀ ọ̀hún ni wọ́n ti fọmọ́ tán sì bínú tán báyìí o pẹ̀lú bí wọ́n ṣe ṣe bẹ́ẹ̀ yàwọ̀ ibùgbé àwọn Fúlàní dáradára wọn dáná sun ilé àwọn Fúlàní náà wọ́n sọ dímọ̀ wípé àwọn ènìyàn náà ó ní wọ́n gba àbọ̀dè fáwọn nípa ìjínigbé gbogbogbà èyí tó ń wáyé ní abúlé tápè ní Kéméjì ìjọba ìbílẹ̀ Kaiama ní ìpínlẹ̀ Kwara ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ti wáyé pẹ̀lú àlàyé tí Zagazola Makama tó ṣe lójú òpó ayélujára rẹ̀ ó sọ nímọ̀ wípé àwọn ọ̀dọ́ inú ìlú èyí tí arákùnrin tá porúkọ rẹ̀ ní Ibrahim Bature tó ṣáájú wọn ó ní wọ́n lọ ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí ibùgbé àwọn Fúlàní ní ìpínlẹ̀ náà wọ́n fi ẹ̀sùn kà àwọn Fúlàní náà wípé àwọn ni wọ́n gba àbọ̀dè lórí bí ìjínigbé bó ṣe pọ̀ ní gbogbo kọ̀rọ̀kọ́ndù agbègbè náà tí àwọn kò sì tó ẹrú tí yóò sùn fi ẹ̀dọ̀ sórí òróǹro nígbà tí wọ́n sọ bímọ wípé wọ́n ti kìlọ̀ fún àwọn Fúlàní darandaran ìtẹ́lẹ̀ pẹ̀lú bá ṣe ni wọ́n gba àwọn ojú àjòjì ní àlejò ní ilé wọn ṣùgbọ́n tán àwọn Fúlàní wọ́n kọ́ tí ọgbọ́n ẹ̀ sí ìkìlọ̀ náà báyìí ni àwọn ọ̀dọ́ náà ti bínú láti yàwọ̀ ibi tí àwọn Fúlàní yìí tán fi ṣe ibùgbé wọ́n dáná sun ilé àwọn Fúlàní náà wọ́n sì bẹ́ẹ̀ wọn sọ̀rọ̀ ṣáájú kí àwọn ọlọ́pàá kan tó débi tí ìṣẹ̀lẹ̀ náà tó ti ṣẹlẹ̀ nígbà tí àwọn ọlọ́pàá débẹ̀ tán ó ní wọ́n pẹ̀tù
sáwọn Fúlàní ọ̀hún nínú wípé kàn ṣe sùúrù kọ́rọ̀ mọ́ bá di ariwo àti yanpanyan ni tó sì sí ní àlàyé pé àwọn tí ń tọpinpin àwọn ọ̀dọ́langba tán wú irú ìwà yìí pẹ̀lú bá ṣe fi ìdájọ́ sí ọwọ́ ara wọn láti lè dáná sun ilé àwọn Fúlàní tó sì júwe rẹ̀ pé irú ìgbésẹ̀ tó gbé yìí ó lè bí wàhálà àti làásìgbò sílẹ̀ ní àárín àwọn ènìyàn náà tó ń gbé ní ìpínlẹ̀ Kwara. Wàyí o wọ́n ní àwọn ọ̀dọ́langba ọ̀hún náà ti ṣe bẹ́ẹ̀ náà pápá búra o ṣáájú kí àwọn ọlọ́pàá kan tó débi tí wọ́n ti ṣe ìkọlù sáwọn Fúlàní darandaran náà níbi tí wọ́n ti dáná sun ilé wọn. Kídùn kó pọ̀ ṣókí oníkẹjà máa ṣe ọbẹ̀ oge màdèmágẹ̀ fìlẹ̀ oníkọjá ìpéǹpéjú ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí akíní wípé ẹ̀ṣọ́ ọlọ́bẹ̀ ṣẹ̀yìn tẹ́ bá mi jẹ́ ẹ kú àìbínú àsìkò ìmúra ọdún àjíǹde ti ọjọ́ ajé Monday Elédùà yóò jẹ́ kí ó bá wà láyé àtàyè tó wù wá. Ẹ má gbàgbé o bàbá ti ń ṣe ọdún àjíǹde Easter Monday ẹ mọ̀ ọ́nà ti akàròyìn kẹ́ ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ fi nǹkan ọdún tèmi náà kẹ́ ẹ mọ̀ fi ránṣẹ́ sí mi. Ọdún ayọ̀ òun náà lájọ máa ṣe láṣẹ lọ́wọ́ Elédùmarè ó dàbọ̀.